Only Jesus TV. Yes, it has been fully confirmed and established wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà jẹ májèlé ni according to the family. Wọ́n láwọn ti confirm ẹ̀ páwọn lè ti ní report ẹ̀ lọ́wọ́. Wọ́n sọ fún ọkọ àwọn single mothers. Ọkọ àwọn single mothers náà ni wọ́n announce ẹ̀ ní orí platform wọn wípé àwọn family Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé wọ́n ti confirm wípé májèlé ni ọmọ àwọn jẹ. According to them, wọ́n ní ọmọ àwọn òkúkú cancer o. Wọ́n ní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà is fully okay. Ẹ̀yin èèyàn mi ò lẹ́yìn ìgbà tá a tún wá ń gádà rìpọ́ọ̀tì lọ́wọ́ mo tún wá gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ ní ọjọ́ tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú gangan. Wọ́n ní pé níbi tí àwọn kan ti ń gbé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lọ ibẹ̀ ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti ń pariwo wípé wọ́n fẹ́ lọ pa mí ni o, ẹ gbà mí lọ́wọ́ wọn o. Wọ́n ní àwọn lasma yẹn ṣàpadà gbé wọn dé police station. Nígbà tó yá ni wọ́n padà kúrò police station. Wọ́n ní alẹ́ ọjọ́ náà ó ná padà gbọ́ wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti kú. Ẹ̀yin èèyàn mi ò kí ló ń ṣẹlẹ̀ gangan. Something is happening pìtìpìtì ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. There is a lot of evidence online. Ọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n need láti answer a lot of questions including his siblings. Àní pìtìpìtì onípìtìpìtì ní àwọn fámìlì ọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ àwọn ìròyìn kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Nígbà tí ọkọ àwọn single mothers nígbà tó ń ṣe láìfù lọ́wọ́ lọ́jọ́ kan òun lẹni tó jẹ́ ex-boyfriend Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ló mà pé ẹ̀ ní kí ló sọ. Ó ní òun àti Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà làwọn jọ lọ sọ́dọ̀ wòlíì yìí o as boyfriend and girlfriend káwọn lọ pray sí relationship àwọn. Ó nígbà táwọn débẹ̀ ṣàdédé ni wòlíì sọ fóun wípé kí òun mú orúkọ ìyá òun wá ìyẹn boyfriend Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ó náà tún sọ pé kí òun bọ́ aṣọ òun kóun kó fún àwọn. Ó ní ìgbà tó yá lòun ṣàdédé rí wípé òun bá ro òun ní Àbújá. Ó ní ìgbà tó yá lòun bẹ̀rẹ̀ sí ní rí online I think after a week lòun rí wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti pásítọ̀ ti ń fẹ́ra wọn. Ó lóun pe Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà pé kí ló ń ṣẹlẹ̀ gangan last week lèmi àti ẹjọ́ lọ sọ́dọ̀ máa yí ìṣàlàyé fún mi. Ó ní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà bá búlọ̀kì òun dànù. Ó ní yẹn fi kọ̀ǹfàmù wípé oògùn ni wòlíì fi gba ìyàwó ní ọwọ́ òun. Ẹ̀yin èèyàn mi ò àní pìtìpìtì ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn pìtìpìtì kan wá ń ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà nínú márèèjì òun àti wòlíì. Òun Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà náà wá ń pariwo ṣùgbọ́n kò kàn sọ̀rọ̀ sọ̀n láì ní. Ó ń sẹ́ndì mẹ́sẹ́jì sáwọn tó tún súnmọ́. Ó ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ gbà mí. Ẹ̀yin èèyàn mi àní wọ́n na Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. According to Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ní àwọn àbúrò ọkọ òun ó ní ṣe náà máa ń na òun ní ìnàkúnà lálùbọ́mí ẹ̀wà. Ẹ̀yin èèyàn mi ò according to Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ní àbúrò ọkọ òun wípé wọ́n tún ṣe kíni wọ́n tún fi tipátipá bóun lò pọ̀. Àní nǹkan ṣe Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kó tó jáde láyé. Ẹ̀yin èèyàn mi ò kò tún wá tásíbẹ̀ o. Mo ń bọ̀ kó tó di pé a ó máa wo fọ́nrán yìí lọ ẹ wò ó kò tán síbẹ̀ o. Àwọn ènìyàn ti jáde o lórí ọ̀rọ̀ actress Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Irúkú wo ló pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà gan? Ẹ wò ó àṣírí pọ̀ tẹ́ máa gbọ́ fọ́nrán yìí kún gan. Àwọn ènìyàn jáde lọ́kùnrin àti lóbìnrin. Ẹ wò ọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti àwọn àbúrò ẹ̀. Ẹ wò wọ́n ní láti wọ́n lọ́rọ̀ sọ wọ́n lẹ́jọ́ jẹ́ o. Ẹ jẹ́ ká máa wo fọ́nrán yìí níṣó. Ẹ bá mi pín ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ káwọn èèyàn kó rí gan. Ẹ ṣáà wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí àwọn ènìyàn ń bọ̀ wá bá yín sọ̀rọ̀ àti láti tú àwọn àṣírí tó pọ̀ rẹpẹtẹ lé yín lọ́wọ́. Ẹ̀yin náà ẹ ó sọ méjì tàbí mẹ́ta nígbà tẹ́ bá gbọ́n fọ́nrán yìí tán ó ní agbára ó gbẹnu tán ó yá ẹja tẹ̀síwájú. Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tún lóyún ó lóyún ìbẹ́ta wọ́n tún ná títí tí oyún fi bàjẹ́ ní ara ẹ̀. Àbẹ́ẹ̀rí wípé wàhálà ń ṣẹlẹ̀. Ìfún gángbà tó yá àwọn kan sọ wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà máa ń mẹ́sẹ̀jì àwọn ó máa ń sọ wípé bó tiẹ̀ ṣe 5,000 bóun wà. Ẹ̀yin èèyàn mi ò àní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tún mẹ́sẹ̀jì ìyàwó olè kan ó ní mọ́mì ó ní àní mi ò tún rí owó páàdì ìyẹn owó páàdì tó yẹ kí òun fi ṣe menstruation ó ló mà le gan ni àló tún mẹ́sẹ̀jì àwọn kan ó ní ẹjọ́ ẹ fún mi 10,000 naira ìyá mà jẹ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Àní nígbà tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tún fẹ́ gbẹ̀mí mi ó tún send voice note sí ìyàwó olè tẹ̀ ń wò lókè ó sọ fún wọn ó ní mọ́mì ẹ máa bọ̀ ó ní wọ́n wá gbé òkú òun ó nítorí pé kán lè sin òkú òun dáadáa ó lóun ò fẹ́ jẹ́ kó òkú òun ráre ó ní kán máa bọ̀ tẹ́ bá rí the way tó ṣe ń sọ̀rọ̀ gan ẹ máa mọ̀ wípé ọmọbìnrin yìí ti fẹ́ gbẹ̀mí mi. Ẹ̀yin èèyàn mi ẹ gbọ́. mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókùn mi nílé kó lè fún mi dáadáa ẹ jọ̀ọ́ ẹ kàn máa bọ̀ straight ẹ bá ti dé junction yẹn to the left ẹ jọ̀ọ́. kí n jọ
kì í jẹ́ kó wá gbé òkú òun nílé kán lè sin òun dáadáa. ẹ̀yin èèyàn mi ò Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà must get justice, she must get justice. Onípètèpètè òun lọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti fámìlì ọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà olórí burúkú ni gbogbo wọn, sọ̀pọ̀nà la padà pa wọ́n. Akeem ní májèlé ni Tọ́pẹ́ jẹ tó fi kú. Tó bá lẹ́bi dáadáa, tó bá ní ẹbí dáadáa, tó ní ẹbí tó jẹ́ wípé wọ́n di dangbana ṣoko díẹ̀díẹ̀, change díẹ̀ wà lọ́wọ́ wọn gbajúmọ̀ wọn mọ̀ọ́yàn, wọ́n dẹ̀ máa ń stand fúnra wọn. Ó mọ tọ́lọ̀ ń ṣe fún ẹ o, ajé wà láì, nítorí pé irú yín ìyá ò kí ń kalẹ̀ yín. Irú yín ó máa háàdì fún ọkùnrin kan kó tó lórí òun burú kó n tó fìyà jẹ yín. Ó máa háàdì fún obìnrin kan kó wá fẹ́ yín gẹ́gẹ́ bí ìyàwó kó tó sọ pé ó máa fojú ọmọ yín ọkùnrin gbolẹ̀. Ó máa háàdì. In this life, we need families. I need the genuine love from our family members. Ọlọ́run bá ń gbọ́. Tó bá jẹ́ pé Tọ́pẹ́ lẹ́bi dáadáa, tó jẹ́ pé Tọ́pẹ́ ní ẹbí gidi, ó possible kí ìyá yìí má jẹ gbé o. Ó possible kí ìyá yìí má jẹ rárá. Débi kó tẹ̀ máa wá justice káàkiri. Fine. I'm aware wípé obìnrin tí ó bá wà in love, ó sọ̀rọ̀ wá advice o. Colleague mi kan níbi iṣẹ́, ká lọ ṣe business. Ó wá sọ̀rọ̀ ọkọ ẹ̀, single mother ni. Ó wá sọ story bó ṣe single mother. Ó ń dúpẹ́ fọ́lọ́run pé òun dúpẹ́ ibi tọ́lọ́run gbé òun délé ni. Wípé nígbà tí àwọn ẹbí òun tí wọ́n fẹ́ gbà nínú ìyà, òun ní láyé ìyá yìí, ọkọ yìí o. Ó ní òun tó jẹ́ pé wàhálà ti bẹ̀rẹ̀ látìgbà tó ń ti bí ọmọ ẹlẹ́ẹ̀kejì. Tó máa ná ládùúgbò, tó máa ná bí ẹni máa kú. Gbà tó ń bí ọmọ ẹlẹ́ẹ̀kejì náà wá mú òun lọ. Tí wọ́n fi odidi flat kan jin òun, tó ra oúnjẹ síbẹ̀ bákan, tó gbà símú tó kàn sọnù. Torí ọkùnrin olóbùkù yìí. Ó ní ṣe ni òun tó wá náà títí. Oúnjẹ mẹ́ ó ní gbogbo tó ń fẹ́ náà ṣe sínú 3-bedroom flat tí ọkọ ẹ̀gbọ́n òun kọ́. Ó náà dẹ̀ gbé òun lọ síbẹ̀. Kò ń ṣe lè mẹ́rẹ̀ǹtì o. Wọ́n dẹ̀ gbé òun síbẹ̀, AC, everything. Wọ́n subscribe DSTV síbẹ̀. Wọ́n oúnjẹ gbogbo oúnjẹ téèyàn jẹ láyé náà gbé síbẹ̀ fún. Ó náà tún bá àwọn ọmọ ọ̀dọ̀ kan pé kó má jẹ́ ònìkan nínú ilé. Ó ní torí pé kó má bàa padà sí ọ̀dọ̀ ọkọ táwọn jọ ń gbé nínú yàrá kan tó fẹ́ lu tó ń bàjẹ́. Ó lóun ọkọ yẹn ṣiṣẹ́ ní gate. Ó lóun tó wá gate Ìbàdàn. Ó ní nígbà tó ara tún tán, òun tún padà lọ bá níbi iṣẹ́ ní gate, òun tó wá lọ. Kò lè pé wọn ò lè pé torí wọ́n ti gba fóònù òun sọnù. Wọ́n ti fóònù ní fóònù mi. Òun wá lọ. Ibẹ̀ lòun tún ti padà lọ. Ó wá ṣe bímọ ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin, ẹlẹ́ẹ̀karùn-ún. Ó jẹ́ orí ibú ìyà. Òun ló ń dá àwọn ọmọ márùn-ún tán sí. Ṣùgbọ́n lòun ti padà ṣàánú ẹ̀. Ó ti padà rí iṣẹ́ gidi tó fi ń tọ́ àwọn ọmọ. Kò dàbí o, ṣùgbọ́n at least ó ti ń jẹun ní rọrùn. Ìgbà tó fi picture ẹ̀ hàn mí, omi bọ́ lójú mi. Ó ní àwọn ẹbí òun gbìyànjú fóun. Ó ní tó dẹ̀gbà tó ń padà lọ lórí ọmọ ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin, ẹlẹ́ẹ̀karùn-ún tó wá di pé nínú yẹn ó ná òun tó ń dákú tó ń wá lọ hospital for close to 2 weeks. Ó láwọn ẹbí òun tó insist pé ṣó tẹ́ ẹ báyìí. Òun ló ń padà bẹ̀ wọ́n pé ẹjọ́ láti hospital ẹ mọ́ gbóhùn lọ bí tẹ́ bá mọ̀ pé òun ti lè save. Kó òun tó gbọ́ ó bí ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún. But àwọn ẹbí ẹ̀ ò give up nítorí pé wọ́n wò pé tó bá délẹ̀ tán ó máa ju ẹnìkan lọ. Àwọn ẹbí ò give up ọ̀nà. Ó gbọ́ oògùn tó ṣe, ó ṣe oògùn sí ni o. Ojú ẹ̀ padà clear. Àwọn ẹbí ẹ̀ náà ò dákẹ́. Ó ní grandma àwọn bó ṣe ń lọ. Ilé àfáà ló ń lọ léwu ní pé gbogbo ohun tó bá ṣàṣì ọmọ yìí sẹ̀. Gbogbo orí òkè níyà òun ní grandma àwọn lọ pé gbogbo ohun tó bá ṣe sí ọmọ yìí kó bàjẹ́. Oògùn yẹn bàjẹ́. Irú ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún. Ṣùgbọ́n ká ní kò bàjẹ́ ni, ká ní kò kúrò, ká ní kò rí ọ̀dọ̀ àwọn ẹbí padà sí tí wọ́n rẹ́ pé ṣe bí nígbà tó lọ́njọ́ sí táwọn òbí ẹnjọ ṣe bí òun ló padà lọ tán padà yínú fún bọ̀bọ̀ yẹn lẹ́nìí àti gbé màmá rẹ̀ lẹ́ni ò bá jẹ́ fún ó lóun ò bá ti kú ó ní toró náà ń pa tó ń wọ kọ́mà 2 weeks lòun tó lajú. Tí Tọ́pẹ́ bá rí àmọ́ pátá àwọn ẹbí ẹ̀ kó o ṣùgbọ́n nínú tá a gbọ́ wàlẹ́ àwọn ẹbí ò kó pa gidi dáadáa kó pa gidi dáadáa. Tí òògùn bá mú Tọ́pẹ́ òògùn mú gbogbo àwọn ẹbí ẹ̀ tí òògùn olójú kòǹkò wòlíì ìgbélé alẹ́ tó bá mú Tọ́pẹ́ ṣó mú gbogbo àwọn ẹbí ẹ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́n tá Akeem sọ Akeem sọ pé mò ń kọ̀ tá Akeem ọkọ̀ àwọn single mother Akeem ní wọ́n fún ní nǹkan jẹ ni májèlé ni Tọ́pẹ́ jẹ Akeem ní májèlé ni Tọ́pẹ́ jẹ tó fi kú. Tẹ́ ẹ bá dẹ̀ wọ́kú yẹn náà lóòótọ́ ókè ó lọ sí Ìkòròdú wọ́n ní kúgbà tí mo gbọ́ omi tóró tí lasma yẹn sọ wípé
wọ́n béèrè ọ̀nà omi tó ró níwájú mẹ́ta lọ́kàn ní ìmọ̀ relationship tó wà láàrin òun àti prophet Kẹ́hìndé that this woman prophet Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ní ìmọ̀ relationship tó wà láàrin wọn mo orúkọ wọn papọ̀ ọkàn mi sọ pé bó ṣe dákọ̀ omi tó ró ni prophetess Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ń gbé mo mọ̀ yẹn pé omi tó ró ló ń gbé ó máa ń sọ lórí program ẹ̀ so immediately tí last man yẹn dárúkọ omi tó ró níjẹta àbíjẹrin ni lọ́kàn mi sọ pé ó dẹ̀ lè jọ́dọ̀ prophetess Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ló ń lọ ẹ̀yìn ìgbà yẹn la ṣẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ pé prophetess Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó gbọ́ sí kéèsì yìí woman yẹn ẹ má blame ẹ̀ wípé àwọn kan ní òǹdélé sister wa kan àtọ̀ bó ṣe ká wọn lára pé ìgbà tí prophetess ṣe wá ń jáde ńsìn why tí wọn help gbogbo ìgbà tó ń send voice note iṣẹ́ tí gbogbo àwọn voice note ṣẹ́ gbọ́ ó tó wá ní pé tó bá ti kú kọ́ má jẹ́ kó kú òun ráre torí àṣà the time to send message sí prophetess yìí nǹkan ti bọ́ sára ẹ̀ ó ti pọ̀ kàkà kú ó ti mọ̀ pé ó máa kú Ọlọ́run ọba o gbogbo ẹ̀yin tẹ́ máa ń shame àwọn single mothers gbogbo ẹ̀yin tẹ́ máa ń shame àwọn single ladies tán lọ́kọ tẹ́ máa ń shame àwọn tí ò bímọ tí single mother kan àbí single ladies kan àbí ẹni tí ò ń wojú Ọlọ́run tí ò tí bímọ kan tó bá ti pa ọ̀rọ̀ ẹnu yín kú Ọlọ́run ó bí yín Ọlọ́run ó fìyà jẹ yín torí most of you náà tẹ́lẹ̀ jẹ́ social media user ẹ̀yin náà lẹ máa bú wọn pé kò lọ́kọ kò ṣe gbá kò ṣàgbọ́gbé yọkan ló máa lọ́kọ kẹ́yà tètè lọ́wọ́ àbíjọ́ kò sí bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin kọ́ ló máa níyàwó wà láìtàláì wọ́n sọ̀rọ̀ brother mo ní mi ní rárá tó jẹ́ ọ̀rẹ́ tí mo ní tí ò tí ì fẹ́ ìyàwó rí débi kó máa bímọ rí wọ́n yapa tí mo mọ̀ tí mo bẹ̀rù aláyé fẹ́ ìyàwó kí ló ṣẹlẹ̀ kí n problem ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ rí èyí tó jẹ́ pé baby mama ló kàn ní kò níyàwó sílé so bó ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà ẹ má jẹ́ kẹ́nibọ́dì gaslight yín pàápàá tipátipá ò rajà tipátipá ò tà á ẹ jẹ́ má blame prophetess Kẹ́hìndé Ọ̀ṣọ́bà you don't really know how deep tí nǹkan yìí ti wà lára Tọ́pẹ́ tí màmá yìí dẹ̀ ti bá sọ̀rọ̀ tí ó gbọ́ ní sùkọ́ àwọn ọmọ mi woman kan mi mọ reason mi mọ bó ṣe mọ̀ pé speaker ni mi lórí social media bóyá máa ń rí mi mọ̀ ọkàn àbá mi ní pé òun feel like ó sọ̀rọ̀ fún mi ó ní ibi tó ń sáwá yìí o bàbá ọmọ òun ò mọ̀ pé òun wà ń bẹ̀ ó ló fẹ́ lu tó ń bàjẹ́ ló ń ṣe sáwá síbí bọ̀ tó ti ń bẹ̀ òun sìn mọ́mì kílẹ̀ fíìmù onímọ̀ padà lọ má padà lọ ṣe pé láti gbà yẹn ó dẹ̀ sá fún mi ó dẹ̀ sá fún mi so ọjọ́ tó bá wá lù pa kọ́lọ́ má jẹ́ ó lù pa wọ́n bá ní àṣebó fọ̀rọ̀ lọ yẹn ẹjọ́ tó lọ mi kì í ṣe bí ẹgbà tó fọ̀rọ̀ lọ mi tí mo bá sọ̀rọ̀ pé kó má lọ tí mo dẹ̀ fún ní reason why she should not go back to a man tó nà mi kúkú mọ̀ fún ẹ̀ ló kó wá bá mi ní PTA meeting jẹ́jẹ́ mi mo lọ PTA tó wá bá mi tó lóun fìlà kó ń bá mi sọ̀rọ̀ ọkọ òun bá mo ní má padà lọ they don't change ó máa ń fóun lówó mo ní á fún ẹ lówó ṣùgbọ́n yóò padà lù ẹ́ àtìgbà yẹn lady yẹn lẹ́nu dọ́ọ̀jì mi ó ti mọ̀ pé every PTA máa wà bẹ́ẹ̀ ó mọ̀ pé máa wà bẹ́ẹ̀ kò ní wá tí mo bá háyẹ ni máa pè yín padà máa èmi ò fẹ́ gbélé ọkọ nù lójú rẹ̀ báwọn èèyàn bí ni mí mi fẹ́ gbélé ọkọ nù tó bá máa sọ fáwọn èèyàn rẹ̀ nígbà yóò fẹ́ kéèyàn gbélé ọkọ kíní kan èwo tèmi kan mi dànù òkú ìyá àdèlè nígbà tó sì nà chikú ta ló bá wọnú sáré so ẹ má jẹ́ ká blame woman prophetess Ọ̀ṣọ́bà yìí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà you don't know how much she has tried rí bí Tọ́pẹ́ ṣe ń pariwo ọkọ mi ní boyfriend tí ò tí ì fẹ́ something is not hard enough something is not normal ṣùgbọ́n kálukú ó gba ẹ̀san ṣẹ́ mò ń bọ̀ wá kankan èrè mi ń bọ̀ pẹ̀lú mi láti sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ jẹ́ bá mi ṣe fídíò yìí kẹ́dẹ̀ bá mi. ìyàwó méjì ti lọ ògbé kẹta sílé ẹlẹ́mi gbé mi sìgá ọmọ kìnnì kan Kristi wo ni wọ́n gbà nígbà tí wọ́n gan fúnra ẹ̀ tó jẹ́ pásítọ̀ tó yẹ pé àgbèrè. Happy Sunday everybody iṣẹ́ pọ̀ gan níwájú mi tí mo fẹ́ ṣe but then attention mi wà drawn sí case lady Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà so and I have to talk being an online evangelist I need to let people in my community àwọn kan ti mọ̀ bóyá yìí tẹ̀ ṣe join community yìí ẹ gbọ́dọ̀ mọ̀ pé ayé kan ní social media and agbogbo wa pátá la mọ̀ iṣẹ́ tẹ̀sù ń ṣe ní orí social media Ọlọ́run dẹ̀ lè má sí níbẹ̀ as in kí presence Ọlọ́run kọ́lọ́run yọ̀ǹda ibẹ̀ sílẹ̀ fún Sátánì no so we must be there to represent the voice of God and the kingdom in tèmi ṣe níbí nìyẹn so ara àwọn evangelists tó ní churches pastors tó ní churches tó ní gbogbo ẹ̀ I have church tí mo ti worship bí ọmọ ọjọ́ but wọ́n ta òróró lé mi lórí láti máa ṣe iṣẹ́ online evangelist so tí n bá mú ẹni matter wá bí ẹ̀mí mímọ́ bá ṣe lead mi ẹ̀yin tẹ́ máa ń send link matter issues sí mi I really appreciate you tá a bá rèé tí mi ò sọ̀rọ̀ ń pa ẹ̀ ìsídà kí n má tí ní ìṣíníyè nǹkan tí máa sọ àti rí kéèsì mi ta ṣẹlẹ̀ tó yẹ pé weeks later ni màá ṣẹ̀gbà ìṣíníyè nǹkan tí máa sọ ìgbà tí n bá dẹ̀ gbà òun náà ni màá wá now kéèsì Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà yẹn máa ń dùn mí kó jẹ́ ikú ni màá fi mọ àwọn èèyàn mi ò like but then kò sí nǹkan tá a lè ṣe sí I never knew the lady until ikú tó wá kú yìí now the only thing tí ayọ̀ǹda fún mi láti sọ nípa matter lady tó kú yìí òun ni wípé when will you people stop deceiving yourselves
ẹ̀yin èèyàn nígbà wo lẹ stop láti máa tan ara yín jẹ? When? Like somebody said, ó ní ẹni tó bá ti fẹ́ scam Ọlọ́run ló máa ń padà bọ́ sọ́wọ́ àwọn wòlíì tó ń scam wọn. What are you telling me? Ẹni tí wọ́n ń pè ní ọkọ ẹ tó ń sọ mọ́rọ̀ pé òun ò tí ì sanwó orí ẹ, òun ò tí ì fẹ́ bó ṣe yẹ kó fẹ́, ẹ̀ẹ́dẹ̀ jọ ń gbé papọ̀. Ẹ̀yin kan dẹ̀ lọ church yẹn as members. Ìyàwó méjì ti lọ already. Ìkẹta tó wà lọ́dọ̀ ẹ̀ láìṣe ọkùnrin ará Samaria kò tí ì sanwó orí ẹ̀, wọ́n dẹ̀ jọ ń gbé for 2 years. Ẹ̀yin kan dẹ̀ lọ sí church yẹn, ẹ̀ẹ́dẹ̀ ní ẹ fi orúkọ Jésù gbàdúrà. When will you stop deceiving yourself? When will you? Anybody tó bá ti ní kó wá àdúrà tẹ́ bá ti gbà tẹ́ ń gbàdúrà orí kí lorúkọ màmá ẹ Ọlọ́run Bíbélì kọ́ lẹ́ ń pè. Fẹ̀kàn tẹ́lẹ̀ àmọ̀ pé there are so mo ti bẹ àwọn babaláwo àwọn tó ń ṣoògùn lọ́dọ̀ yín anyway customer ni wọ́n jẹ́ fún yín ẹ̀ fi wọ́n jẹun bọ̀ kálẹ̀ kan lè list orúkọ wọn ni because there are so many babalawos. Costume lẹ change ẹ kò change costume ẹ dẹ̀ change signboard ni. So ẹ̀yin kẹ̀ members torí Bíbélì sọ ó ní deception máa wà but then ohun Ọlọ́run ò ní dákẹ́ nínú aginjù títí láíláí ni Ọlọ́run á ní ohun tí ó ń kígbe ní aginjù pé kí a tún ọ̀nà Olúwa ṣe. You are attending a church, you call it a church. Pastor ẹ ìyàwó méjì ti lọ ó gbé the third one tira kò sanwó orí ẹ ẹ̀yin ọkùnrin kan dẹ̀ wà nínú ìjọ yẹn ẹ dẹ̀ ti sanwó orí ìyàwó yẹn dẹ̀ sí ẹ ń lọrú ìjọ bẹ́ẹ̀ tó bá dẹ̀ bí yín ẹ̀yin náà fìdí ẹ̀ sínú biodata pé you are a Christian. Ẹ jọ gbórúkọ mi ẹ ń ṣe anyway ẹ lè máa jẹ́ Christian ẹ ń ṣe ọmọlẹ́yìn Kristi. And the so-called man of God will talk. Olo ti mu olo máa ń mu gbó olo mu sìgá olo mu kinní kan ó dẹ̀ wà lọ́dọ̀ ẹ for 2 years. Ó gbé sílé òun bá sùn bẹ́ẹ̀ ó dẹ̀ mú mu yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ ní ìwọ ìránṣẹ́ Ọlọ́run wo nìyẹn? Ẹni tó pè ní tó fẹ́ fi ṣèyàwó torí òun kì í ṣèyàwó ẹ̀ ẹni tó ló fẹ́ fi ṣèyàwó ó lè win sóòlẹ̀ ó lè convert ẹ̀ igbó mélòó ló mu tó táwọn ẹni tí Dr. Rapu tí Ọlọ́run lo Dr. Rapu fún Tony Rapu fún ṣó mu gbó tó Samuel tí Ọlọ́run lo Baptist Church ní Ogun State tó lò fún ní àìpẹ́ yìí igbó mélòó ló mu ṣó ti ya wèrè as she ran mad orí àrí àwọn tó jẹ́ pé tí ìfàmì oróyàn gidi bá wà lórí wọn tó jẹ́ òróró náà ta lé wọn lórí tí kì í ṣe àdín tàbí epo tàbí kerosene. So ẹ̀yin bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lọ ru church yẹn I don't know your problem ẹ̀ dẹ̀ pọ̀ káàkiri torí pé ẹ̀yin gan ẹ̀ ní ready láti ronú pé wàdà ẹni tó kú ti kú ṣùgbọ́n ẹ̀yin tí not even in the church of that man alone gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ sí oríṣiríṣi àwọn ìjọ tó jẹ́ pé ẹ̀ rí ọ̀nà nílẹ̀ ṣé ẹ̀ ní Bible ni when you yourself ẹ̀yin fúnra yín ẹ̀ ready láti yí padà that is your problem. So when you seek God for what you can get ẹ̀yin tẹ́ ẹ wá Ọlọ́run fún ohun tí ẹ lè rí gbà kò sígbà tẹ́ ẹ ní tẹ̀sẹ̀ bọ́ṣọ lọ kò sígbà tẹ́ ẹ ní tọrùn bọ́ṣọ lọ because when you trust in the Lord with all your might the Lord will lead you he will direct you ṣùgbọ́n máa tójúbọ̀ ẹ fẹ́ gba short cut ẹ fẹ́ fọ ọ̀nà ìwà mímọ́ kẹ wá máa gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ẹ gbọ́n nǹkan tí Bíbélì sọ ń pa yín ni ó ní àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní inú wọn and even as they did not like to retain God in their knowledge gbogbo yín retain Ọlọ́run nínú ìmọ̀ yín gbọ́n nǹkan tí Bíbélì sọ ni ó ní Ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́. God gave them over to a reprobate mind to do those things which are not convenient. Olùṣọ́yìn àmàṣẹ olùṣẹ́lómi àti bọ́ra roko show. Olùṣẹ́lómi gbogbo kwaya ìwọ tó ń bá sùn ní kwaya ó dẹ̀ ṣe ń lọ ọbẹ̀ tó bá dágbére lé wà ní òun lọ sí church. Ọlọ́run ti fi ẹ́ sílẹ̀ fún iyè ríra kó o lè ṣe àwọn nǹkan tí kò tọ́. Tó bá fẹ́ràn ara ẹ tètè jókòó kó yẹnu ara ẹ wò because bó o ṣe ń ṣe nǹkan tí ò tọ́ yẹn gbà tí Ọlọ́run ò bá jẹ́ pé ikú dá ẹ̀mí ẹ̀ légbodò tó bá dàgbà tó padà já sí ojú ọ̀nà wàá ti mọ̀ pé nígbà tó bá dijú òtún ní rí lédè sí kí ni problem yín ẹ̀ ń tanra yín jẹ gbogbo àṣírí pásítọ̀ yín àbí olùṣọ́ yín àbí wòlíì tẹ̀lé ká àṣírí wọn wà lọ́wọ́ yín báyìí and yet you will still go wàá dẹ̀ jókòó wọ́n máa emit energy hell demonic energy wọ́n máa emit ẹ̀rẹ́ lórí wà ní tọ́lọ́ bá ṣá Ọlọ́run gbàdúrà níbẹ̀ èṣù ló máa you know how ọmọ riches tí èṣù lè fún àwọn èèyàn ni orí nǹkan tó ṣẹlẹ̀ nínú gospels nígbà tí èṣù lọ́dọ̀ Jésù wò ó sọ fún Jésù fúnra wọn I will give you the riches of this world sọ pé àdúrà ń gbà ń bẹ̀ ó lọ fún interview ibẹ̀ náà ti gbàdúrà fún ẹ tó so because of that ó rò pé ó ti wà níbi tí Ọlọ́run wà ẹ ti sọnù tẹ́ ẹ bá tètè sọnù very disgusting very disgusting ká tiẹ̀ kan lè rí bọ́ọ̀dù kan tó ń sẹ́sọ àwọn people wọ̀nyí so that you won't just come up and pick up title in the Bible and pick on the Lord ṣe ní ìdájọ́ máa bẹ̀rẹ̀ látòrí pẹpẹ ìyàwó méjì ti lọ ògbé kẹta sílé ẹlẹ́mìgbẹ́mì sìgá ọmọ kìnnì kan Kristi wo ni wọ́n gbà nígbà tí wọ́n gan fúnra ẹ̀ tó jẹ́ pastor tó yẹ pé àgbèrè consistently for 2 years wàá dẹ̀ tún mount altar wàá lọ preach ẹ̀yin náà dẹ̀ jókòó sínú ìjọ yẹn ẹ̀ẹ́dẹ̀ dágbére nílé pẹ́ lọ sí church àti fi yín sílẹ̀ fún iyè ríra pé kí ẹ lè máa ṣe ohun tí kò tọ́ so yára ẹ wò níbi tó ti ń gbọ́ mi yẹn what are you doing ṣé o wò pé wọ́n ti fi ẹ́ sílẹ̀ fún iyè ríra ọlọ́gán cannot be mocked ń tẹ́ ẹgbẹ̀lẹ̀ ń ká bẹ́ẹ̀ ni ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ yí padà you don't want to be born again you don't want ṣàkó búrẹ́dì àtàkàrà wàá rí wàá ráwọn wọlé búrẹ́dì àtàkàrà wọ́n á sọ fún ẹ wàá mọ̀ pé boyfriend and girlfriend ni yẹn ń gbé pọ̀ wọ́n á ní kò sí problem ẹ̀ṣẹ̀lẹ̀ ìfọ̀ngbà táwọn gan bá tiẹ̀ tó ń gé gòpọ̀ pẹ̀lú yín ẹjọ́ mú ni ìmí gan mu ó mu sìgá ìmí gan mu gbó tó jẹ́ wòlíì ìjọ yín ẹ̀yin ọmọ ìjọ náà dẹ̀ mọ̀ pé ó mu gbó but mind ẹ̀ ti mọ̀ pé inú ayé lẹ ti bẹ̀rẹ̀ sí jóná kẹ́ tó dé on very disgusting and look at that lady
Look at that lady. If she has met somebody tó ti ní give your life to Christ, kẹtọ Ọlọ́run lẹ́yìn bí Jésù tá gbà kó sọ pé gbogbo nǹkan tá a béèrè ló máa fún wa. There are some things àìfún wa láwọn nǹkan yẹn ó fi protect ayé wa ni. Ìwọ tó sọ pé ọmọ òun rẹ ni tó jẹ́ pé ọmọ ẹ̀ ló pa ni. Tẹ́ni tí òbí mọ́dẹ̀ láyọ̀ tí aládìí dẹ̀ sunkún àlàáfíà tó jẹ́ pé ọmọ ló ṣe kópa aládìí. So Jésù tá gbà ó la máa rí pọ̀jù níbọ̀ ká tújú ká ó lóun ti ṣẹ́gun ayé. So no matter what you are going through, he will give you this kind of joy. Òun ni máa tó kíní kan ló wá kiri. Ayọ̀ Kristi akàn tó fún ẹ. Ìwà bí Ọlọ́run àti tẹ́lọ́run akàn tó fún ẹ. And you will live in peace. Ṣùgbọ́n búrẹ́dì o, àkàrà, búrẹ́dì o, àtàkàrà, búrẹ́dì o, àtàkàrà títí n tẹ́ ń wáká tẹ̀ fi ń bọ́ sọ́wọ́ àwọn èké nìyẹn. Eventually, wọ́n máa dá àwọn precious souls, wọ́n máa dá lé dòdò. It is well. Tó bá ń wù ẹ́, má jókòó kọ́kọ́ ṣe audition ṣọ́ọ̀ṣì yín kó wò. Ṣé èso ẹ̀mí wà nù àyè pásítọ̀ ẹ̀ tó o bá ti rí leave him. Leave the place. Leave the place. Tí nǹkan tó sọ ò bá ti jẹ́ kí èso ẹ̀mí kó wù nínú ẹ̀ tètè kúrò ń bẹ́ẹ̀ o. Torí nǹkan míì ló ń darí yín. Abẹ́rẹ́ kẹsọ̀ 2 cents tèmi nípa ikú actress Tọ́pẹ́ Òṣùbà. Kọ́lọ́n bá mi fọ̀run kẹ́wọ̀n. Alákọ̀ọ́kọ́ olùṣọ́ ẹ bọ́ síwájú bí báyìí. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátá nígbà actress Tọ́pẹ́ Òṣùbà gbogbo ẹ̀ pátá ni mo gbàgbọ́. Bọ́nú ẹjọ́ yín náà mo ti máa yọ àwọn ẹjọ́ tí máa fi dá yín láre. Àwọn ẹbí náà máa gbà tiwọn. Ṣé bẹ́ẹ̀ mọ gbogbo nǹkan tí woman yìí ń ṣe kó tó di pé ẹ gbà láti fẹ́ wọn. Gbogbo nǹkan tẹ́yìn sọ pé wọ́n ń ṣe yìí táwọn ẹbí yín fi gbógun tì yìí. Ṣé bẹ́ẹ̀ yín mọ̀ pé ó ń ṣe gbogbo ẹ̀ kẹ́ ẹ tó accept ẹ̀ kẹ́ ẹ tó fẹ́ kẹ́ ẹ tó máa ṣe Fẹ́mi Ayọ̀mí kẹ́ ẹ tó máa pẹ́ episode àwọn ará Róòmù sí orí kíní wọn nígbà tó ń ṣe birthday. Why tó jẹ́ pé nígbà tí owó wá tán lẹ ṣẹ̀ṣẹ̀ wá rí pé ọ̀rọ̀ actress ti sú yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ ní wọ́n ṣe. Èmi ò sọ pé wọ́n ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ní wọ́n ṣe yẹn. Mi ì lè sọ pé wọ́n ṣe torí mi ì sí mbẹ̀. Mi ì lè sọ pé ń parọ́. Ibi tẹ́yìn ti jẹ̀bi nìyẹn. Nígbà tí actress yìí dé pẹ̀lú owó tó bọ̀ láti hospital tí wọ́n kówó dé tí wọ́n gbé mọ́tò dé, ẹ̀yin ò ṣe fi tóbìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin ó máa ń gbọ́ràn sí lẹ́nu. Ẹ̀yin ò ṣe fi rehabilitation, ẹ̀yin ò ṣe fi lọ wọn. Pé my dear, if you want me to marry you true, let me rehab you. Let me rehab. You need to stop this thing first. Gbogbo nǹkan tó ń ṣe ń gbà yín ó pa yín lára mu ní nítorí owó wà lọ́wọ́ wọn. Ẹ̀yin náà sọ ẹ̀dán ra góòlì fún yín ọ̀dẹ̀ fún yín 1.5 million naira. Ilé take advantage wọn gbà yẹn torí pé ẹ rí pé star ni táwọn èèyàn bá rí pé star wá church yín wọ́n á torí èrò máa ya nǹkan tẹ́ ṣe nìyẹn bóyá ẹ̀ bá mọ̀ ìyá wa ń san bíbá yìí fún wa according to gbogbo ẹjọ́ tẹ́ ẹrù fún ara yín ibi tẹ́ ẹ ti jẹ̀bi nìyẹn. Ẹ jẹ̀bi gbogbo ẹ̀sùn tárábìnrin yẹn fi kàn yín ẹ jẹ̀bi torí kò lè dìde kó wá rojọ́ mọ́ ẹ̀sùn tẹ́yìn gan rò lẹ́nu fún ara yín ẹ jẹ̀bi débi wípé ẹ tún wá ń fídíò wọn ẹ tún wá ń yà wọn bí mo bí ẹ padà send evidence sí orí live tẹ wà lánàá tẹ bá send á jẹ́ pé orí yín ti gbálẹ̀ ẹ nílà káyè rárá ẹ yẹ lẹ́ni tó ń tukọ̀ ìjọ ẹ̀yin ẹbí ẹ rò dáadáa kẹ́ ẹ tó jàjà wèrè tẹ fẹ́ jà yìí o where are you when this sister tó ń suffer báyìí tó ń ta toast bread bó ṣe sọ pé ẹ wà okay tó tẹ́ni yẹn bá ti ẹ ń ṣe nǹkan tí wọ́n ń ṣe because ó lè jẹ́ torí ẹlẹ́yìn náà ṣe táwọn dànù pé àwọn ọmọ tó ń ṣe báyìí ẹ kò gbọ́ràn but at the same time ṣé tó bá jẹ́ ọmọ kankan nu yín ṣe máa tánù bẹ ṣe ta sister yìí inú yìí pẹ̀lú àdúgbò gbogbo nǹkan tó ní wọ́n lójú wọn rí. So when you now said you want to collect, you are seeking for justice now. Wallahi kò sẹ́ni tó lè sọ. This issue will later resort to Mohbad issue ni. Because everybody will want to prove themselves right. At the end of the day, memory, ẹ máa stay in memory olóògbé ni. Because àwọn kọ̀ọ̀kan máa jáde, àwọn fídíò kọ̀ọ̀kan máa jáde, àwọn kọ̀ọ̀kan máa jáde tó máa dàbí stay lójú àwa tó ní làákàyè. Ẹ̀yin tẹ́ bá fẹ́ emotions sílẹ̀ máa rí pé kò sí nǹkan tó wrong nínú kíní bọ̀ àwa tó rí wá bá pé a máa rí pé nǹkan tó wrong pọ̀ nínú kíní. A lè dọ́lọ́ gbélé bí mọ́ǹsì wọ́n ti lọ. Àmọ́ àdìsẹ́ta ilé máa jẹ́ ẹ̀kọ́ fún. Tẹ́ bá ń búlì obìnrin tí wọ́n sì ń rí ọkọ. Ṣé mo bẹ́ ṣe búlì mi tó lọ́nà láì torí pé mo sọ fún yín pé mi ì lọ́kọ. Àtobìnrin àtọkùnrin ṣé mo bẹ́ ṣe máa ń búlì mi tó. Bọ̀ búlì yín ò lè jẹ́ nǹkan kan lára tèmi mọ́ torí ibi tèmi ti gbà kọjá ojú tó ti rí 99 ni wallahi 100 ò bà mí lẹ́rù mọ́. Tẹ́ máa búlì wọn ẹ ń sọ pé àwọn actress wọn ṣe báyìí ṣé rí mọ́ọ̀sì wọn tẹ́ ń wò yẹn aṣọ ọmọ lọ́ fi ń bo nǹkan mọ́lẹ̀ ṣé rí pé gbogbo náà lọ́wọ́ àwọn òkè bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn ni bẹ́ẹ̀ yìí kan ṣe ń yọ lórí áàpù yìí pẹ̀lú tọ́kìṣì pẹ̀lú yẹríngì pẹ̀lú gbogbo ẹ̀ tẹ́ ń ṣe mọ̀nàmọ̀nà lábẹ́ aṣọ yín ẹ̀mọ̀nà tó ń jó yín náà bẹ́ẹ̀ náà ló ṣe rí fún most àwọn actress tẹ́ ń wò yẹn kò ń ṣe gbogbo náà lọ́wọ́ òkè délẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹnìkan ọ̀rẹ́ nìkan iná tó ń jó ní bọ́ọ̀dì everybody wọn lábẹ́ aṣọ òun ṣe kékeré o táṣìírí bá tù kídìí má gbòfo òun ni gbogbo nǹkan tẹ́rìn rí ń ta yẹn o it's not pé gbogbo nǹkan náà dùn yànnàyànnà fún every one of them bẹ́ẹ̀ yẹn o ẹnìkan ọ̀rẹ́ nìkan ọbẹ̀ ṣé wò wọ́n yẹn oníkálukú ń du orí ẹ̀ kiri ni Ọlọ́run má jẹ́ ká fọ́ síbi tí ẹni yìí fọ́ sílé nìyí. Love yourself tó bá nífẹ̀ẹ́ ara ẹ o ò ní gbàgbé ara ẹ sínú ìgbèkùn ìfẹ́ débi pé ó máa para ẹ̀ dànù bí wọ́n ṣe para wọn dànù yìí. Yes ohun kan tí mo bá ń pèsè fẹ́ obìnrin ní gbogbo ìgbà nìyẹn love yourself first even if he's doing everything tó náà ṣe ń sìn tó bá yẹ pé ẹni yìí nífẹ̀ẹ́ ara ẹ tó dẹ̀ ṣe rò pé òun nífẹ̀ẹ́ ara òun ni ṣé mo wípé kò ní jẹ́ kó dé ibi tó dé yìí láti tètè mú ara ẹ̀ papọ̀ pé no
ibi tí mò ń wá yìí mo ti kọjá àyè mi àbí wọ́n fẹ́ mi mọ́ ń bíbá yìí jẹ́ kó pápá mi kí n máa lọ. ẹ wo ibi tó já sí. àwọn information kan ń rìkì mí sí gẹ́gẹ́ bí sẹ̀lẹ́dẹ́ ló yẹ kí n máa bá yín sọ̀rọ̀. Wọ́n ní Tọ́pẹ́ wá ṣọ́nà lọ́dọ̀ yín ló dìyàwó. How true it is? Báwo ló ṣe jẹ́? Ẹjọ́ torí tọ́lọ́run ẹ má jẹ́ kí ẹrẹ̀ kó máa taba ìjọ mímọ́, ẹ má jẹ́ kó fi ikú Tọ́pẹ́, ẹ má jẹ́ kó fi lọ ìjọ mímọ́ lọ́rùn. Wọ́n ní òun àti man friend ìtọ́jọ́ ń fẹ́ tó ń fẹ́ ń gbà yẹn, ọkọ tó fẹ́ ń gbà yẹn lọ́jọ́ wá ṣọ́nà lọ́dọ̀ yín. Wọ́n ní má nìyẹn padà sábùjá. Nígbà tí má nìyẹn padà sábùjá, wọ́n ní 3 days later má nìyẹn bẹ̀rẹ̀ sí ní pé Tọ́pẹ́, 2 days later or 3 days later má nìyẹn bẹ̀rẹ̀ sí ní pé Tọ́pẹ́ ti block má nìyẹn ní gbogbo social media platform. Nígbà tí má nìyẹn bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ pàálí ohun olùṣọ́ ti pé ẹ̀yin àti Tọ́pẹ́ ti ń fẹ́ra yín. Ṣé lóòótọ́ ni? Ẹ wá gbogbo ẹ̀yin olùṣọ́ tẹ̀lé máa ń ṣerú kinní yìí. Ìdààmú ìjọ mímọ́ máa dé bá yín o. Káwọn èèyàn wá ṣọ́nà, káwọn èèyàn fẹ́ wá bẹ̀rẹ̀ sí ìrìn àjò ayé wọn, kọ́ lọ́ fẹ́ lọ tán, wọ́n fẹ́ lọ ṣọ́nà sí báyé wọn ṣe ń lọ, kọ́ máa end up láti di ìyàwó, kọ́ máa end up láti máa dín pé wọ́n tún máa di irinṣẹ́ tí wọ́n máa lò nínú ìjọ yìí. Wọ́n lẹ tún wá fẹ́ Tọ́pẹ́ nìyẹn, wọ́n tún ẹ̀tún mè Madrid Tọ́pẹ́ nínú ilé. Wọ́n ní Tọ́pẹ́ ní oyún bẹ̀rẹ̀ sí ní jábọ́ lára ẹ̀ nínú ilé náà, wọ́n lẹ tún máa nà án. Wọ́n lẹ tún nà Tọ́pẹ́ débi pé ikú tí Tọ́pẹ́ lọ kú ìgbọ́n wọn ní pé ó jáde nílé pé ẹ̀nà ó kú òle, ó lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ní Ṣàgámù. Ṣé lóòótọ́ ni? Ẹ má fi ìwèrè rẹ ṣẹlẹ̀ lára o, ẹ má fi ìdọ̀tí ṣẹlẹ̀ ò sí fún gbogbo òṣì báyìí. Ìgbà tí Tọ́pẹ́ pè mí láti ní fídíò kan tí mo bá yín sọ̀rọ̀, ojú yín ṣe nígbà tó yẹ kó kù ló kàmù o. Tẹ́kẹ̀ mi fídíò kan táyà àti Tọ́pẹ́ bá mi sọ̀rọ̀, ó dọ̀ pé ojú yín kù ló kàmù lọ́jọ́ náà lọ́wọ́ o. Èmi náà ṣe pé Tọ́pẹ́ ń ṣe bí arìndìn, ó ń ṣe bí ọ̀dẹ̀, because Tọ́pẹ́ na confam ọmọ tó jẹ́ pé na wake girl. So wọ́n ní kò ń ṣe pé ó love for real. Wọ́n tún ní Tọ́pẹ́ gbàtà tí wọ́n ní lára àwọn owó tó dá fún cancer treatment yẹ wọ́n ní 30 million pẹ̀ tún bẹ̀rẹ̀ tún fi kọ́ ṣọ́ọ̀ṣì. Ṣé lóòótọ́ ni? Ẹ wá ṣàlàyé ara yìí olùṣọ́ ìtùnú Celestial sí Celestial nílé ẹjẹ́ ká yanjú ẹ̀ o. Wọ́n ní 30 million lára àwọn owó tó dá fún pé kó fi treat cancer wọ́n lè fi kọ́ ṣọ́ọ̀ṣì. Ṣé lóòótọ́ ni? Ẹ wá kí ló ẹ jẹ́ ká yanjú gbogbo ọ̀rọ̀ yìí o. Ẹ má jẹ́ kí tẹ̀lé wọ̀ because ilé ṣe máa ń ṣọ́nà pẹ̀lú ọkàn tó máa di ìyàwó títí yín. Gbogbo ìdọ̀tí jágbàjàgbà wọ́n lọ máa pè sẹ́lẹ̀ Tọ́pẹ́ fúnṣẹ́, Tọ́pẹ́ máa sọ pé ìyàwó olùṣọ́ yàyà ni. Ta ló fi Tọ́pẹ́ jẹ yàyà àbí kí ló yí báyìí Tọ́pẹ́ ṣe dé gbogbo lẹ́fù yọ̀ lọ́hùn, báyìí ṣe dé gbogbo bíbá yìí, ta ló fi jẹ yàyà àjù. Ọlọ́run o ṣé mọ nǹkan gbogbo yín pátápátá yìí náà ṣe máa rojọ́ o, panelist ẹ̀ lè ṣe máa dé chọ́ọ̀chì yẹn. Ẹ ní láti wá dìbẹ́ ní gbogbo allegation yìí torí ìjọ mímọ́ sí fún gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbá báyìí òkú Tọ́pẹ́ ṣe máa wọlé kí gbogbo ọ̀rọ̀ yìí wá wú jáde. Kí òkú Tọ́pẹ́ kọ́kọ́ wọlé náà olùṣọ́ kí pìtìpìtì ayé kó ṣẹ̀ṣẹ̀ wá bá ìwọ olùṣọ́. Ẹ wo nǹkan ń bọ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV, nǹkan ń bọ̀ o, kò tí ì dé o lórí ọ̀rọ̀ òkú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ẹ wo bó bá ṣe jẹ́ bó bá ṣe lọ, a máa gbé yín débẹ̀ o, a máa update yín, a ní jẹ́ kí tí yín di sí, a máa update yín time to time ni. Ẹ ṣàṣe kí ni ẹ ṣàdúró sórí ìkànnì Only Jesus TV. Ẹ jẹ́ bá wa share fọ́nrán yìí o, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ káwọn èèyàn kó rí fọ́nrán yìí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ̀yin tẹ̀lé tí subscribe kẹ́ tó lọ, ẹ bá wa wo ìsàlẹ̀ yẹn, ẹ tẹ subscribe button yẹn, ó máa gbé notification bell wá, ẹ gbé ọwọ́ lé, ẹ ó máa ta wá lólobó. Bàbá ti ní fọ́nrán tuntun fún wa, ọwọ́ tẹ fi ṣe yẹn lórúkọ Jésù, ẹ ní fi gbọ́mọ sí, ẹ fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí lórúkọ Jésù. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.